kí wa kú dédé àkókò yìí níbi tí a ti láǹfààní àti máa gbọ́ wa. Lónìí a tún kọjá lọ nínú ètò yín tí a fi ń gbéra wa ró. Gẹ́gẹ́ bí Bíbélì ti pàṣẹ fún wa pé bí a ti ń pè lónìí ká máa gbìyànjú gbéra wa ró nínú sáàmù àtòrin yìí àti ọ̀rọ̀ bí eléyìí. Etí tí a fi ń gbọ́ kò ní di ojú tí a fi ń wò kò ní fọ́. Owó tí a fi ń ra dátà sí àwọn nǹkan wọ̀nyí kò ní wọ́n wà. Lọ́run bùkún alẹ́ mi àti lára. Pàápàá jùlọ ìgbà tó tẹ̀ sọ fún wa ní Sáàmù nọ́mbà 1 pé a dàbí gíta gbèsè tí ipa odò tẹ́lá ń sàṣàrò nínú òfin rẹ̀. A kàn gbọ́ fún gbígbọ́ nípa ń gbọ́ fún ìgbàlà ọkàn wa fún ìmúdúró wa. Àǹfààní wà fún wa púpọ̀ láti dé ìjọba Ọlọ́run. Níbi orí tá a bá ti ní ọkàn tí ń fẹ́. Kí ni ọkàn tí ń fẹ́ náà ni wípé ó ti gbé àwọn èèyàn kalẹ̀ fún wa láti máa fọ̀rọ̀ yẹn ránṣẹ́ sí wa. Àwa náà láǹfààní láti máa ka Bíbélì wa fúnra wa. Bí a bá wá ń kíyèsí àwọn nǹkan yìí lójoojúmọ́, kí ló lè mú kí a pàdánù eré ìje náà? Lónìí à ń gbéyẹ̀wò lórí ìjà tara tàbí tẹ̀mí tí à ń sọ nípa rẹ̀. A fẹ́ wo bí ohun ìjà tẹ̀mí àti ọ̀nà tẹ́sù máa ń lò láti gbógun tiwa nú ohun ìjà tiẹ̀ náà. A bá ń sọ pé ìjà tẹ̀mí ohun tí ọmọ Ọlọ́run kọ̀ọ̀kan gbọ́dọ̀ mọ̀ ni pé bí a bá mọ̀ tá a sì ti dìde sí àwa la máa ṣẹ́gun. Lọ́dọ̀ dàbẹ́ pé bóyá ọ̀pọ̀lọpọ̀ gbàgbọ́ pé Jésù ti jagun fún wa. Ẹ̀mọ́ sì ń bẹ lórí ìtẹ́ tí ń jagun fún wa. Àbá ń pásítọ̀ wa ń bẹ lórí àtàrò àbí lórí púpìtì wọn tí ń jagun fún wa. Òótọ́ ni, ṣùgbọ́n àwa pàápàá ń bẹ nínú ogun náà. Torí ọ̀pọ̀lọpọ̀ ogun gan ń bẹ lọ́jọ́ pé àyà mi yàtọ̀ sáyà rẹ̀, àyà rẹ̀ yàtọ̀ sáyà mi. Inú ọ̀pọ̀lọpọ̀ ogun yẹn nú àyà wa ni ti ń lọ, níṣẹ́ ti ń lọ. Ogun tí mo ń jà nú àyà mi ó lè yàtọ̀ sí tiẹ̀ tó ń jà nú àyà rẹ̀. So o lè expect pé nìkan ló mọ bọ́ ọjà. A lè gbàdúrà fúnra wa, a lè gbà wá níyànjú. Ọ̀rọ̀ tá à ń gbọ́ igan, ìdá kò gbà àbí kò mọ́ gbà, ẹnìkan kò bọ̀ gbà. Tó o bá gbà fún ṣẹ́gun, tó o bá gbà fún pípé kéṣù borí ni. Torí náà ìjà ń bẹ tí a gbọ́dọ̀ jẹ́ pé a fọwọ́ ara àwọn gangan láàyìn fọ́ fún ẹ̀. Àwọn gangan láà mójútó ìjà yẹn. Ìjà pé ní ìjà tẹ̀mí nìyẹn. So ọmọ Ọlọ́run kọ̀ọ̀kan ló ní ìjà ajá. Ọmọ Ọlọ́run kọ̀ọ̀kan ló gbọ́dọ̀ gbáradì fún ìjà tẹ̀mí yìí. Àìnú ìwé Éfésù orí 6 láti ẹsẹ̀ 10 ó ní ká jẹ́ alágbára nínú Olúwa àti alágbára nínú ipa rẹ̀. Nígbà tó dúró ẹsẹ̀ 12 ó ní ká gbé ìhámọ́ Ọlọ́run wọ̀ nítorí pé àbá ìjà tó mẹ́ra jà káàdì bí ó ṣe àwọn agbára àwọn aláṣẹ àwọn ẹ̀mí búburú ọ̀nà ayé ìyàtọ̀ ẹ̀mí òkú àmì ojú òfurufú àwọn kan bá jà káàdì nìyẹn. Ẹ̀rí pé nínú àwọn nǹkan tó dákọ̀ wọ̀nyí kò sí pé bóyá ẹ̀yà àjẹ́ kan bàbá oṣó kan ẹ̀mí mèrè kan ló ń bẹ nínú rẹ̀. Ìyẹn ni pé ààrí tó ti pé èèyàn kan ní ń bẹ nínú àwọn nǹkan tá a bá jà yìí. Nítorí èèyàn fi involve òun ni wípé alágbára àwọn ìjọba ẹ̀mí búburú ojú ọ̀run àti ẹ̀mí ojú òfurufú tá a bá jà wọ̀nyí tí ọ̀yẹ́ bá sílẹ̀kùn àyà rẹ̀ lẹ̀ táwọn ẹ̀mí ìbára ìwọlé sínú àyà rẹ̀ tí wọ́n bá ń control rẹ̀ ìgbà yẹn lápẹ̀rẹ̀ lájẹ̀ lápẹ̀rẹ̀ lóṣó lápẹ̀rẹ̀ lémèrè ẹ̀mí tí wọ́n gbà láyè kó máa control wọn ló sọ wọ́n dàjẹ́. Ẹni tó sì jáde gan níjọ́ tó bá pinnu pé òun ò sin Sátánì mọ́ òun ò tẹ̀lé mọ́ òun ò gbà láyè kó lò mọ́ ló ń bí irinṣẹ́ mọ́ níjọ́ náà ló náà bọ́ ìjà kan náà ló ná láti borí iṣẹ́ ara ìjà ni láti bára jà ìjà ni láti kúrò lọ́wọ́ agbára òkùnkùn bí títí ń lò wá agbára Sátánì tó ti ń lò wá abẹ́ ìgbèkùn tó fi wá sí ìjà ni. Ọ̀pọ̀ ìgbà ló jẹ́ pé àwọn tó bá tún jẹ́ onígbàgbọ́ bíi wa tàbí àwọn tó ga jù á díẹ̀ lọ́dún ẹ̀mí tá a bá fi ìṣòro wa hàn wọ́n tá a bá sọ̀rọ̀ òye wa fún wọn wọ́n lè kún wa lọ́wọ́ nínú ìjà náà. Ṣùgbọ́n ìwọ gangan bẹ́nu ìjà náà tó gbọ́dọ̀ jà. Bàbá tí bẹ́ẹ̀ bá tẹ̀ máa gbàdúrà fún ọ gan wọ́n ó sì deliverance fún ọ gan ni o gbọ́dọ̀ kó wọ gangan wọ́n kọ́kọ́ dàkọ́ o ti agree wípé o ṣetán fún ìṣẹ̀lẹ̀ yẹn. Wọ́n lè pa mẹ́sìn lódò wọ́n lè pa mọ́mú mi. So jẹ́ ká wo kẹwàá ní àwọn ọ̀nà ẹ̀rọ tí Sátánì máa ń gbà
láti ja ìjà yìí lórí ayé wa. Ọ̀nà ọ̀kan náà yẹn ni ẹ̀tàn. Tẹ́ bá wo ìwé Kọ́ríńtì kejì orí 11 ó sọ fún wa wípé àwọn áńgẹ́lì ṣùgbọ́n máa padà dá áńgẹ́lì ìmọ́lẹ̀, bẹ́ẹ̀ làwọn aránṣẹ́ rẹ̀ náà áńgẹ́lì ìṣù ń bẹ wọ́n padà dá wọn náà ló kọ bí apọ́sù, bí prophet, bí pastor, bí evangelist, bí bishop, tí wọ́n níjọ, tí wọ́n níṣẹ́ ìránṣẹ́. Ṣùgbọ́n kí ni wọ́n ṣe ń bẹ? Ẹ̀tàn ni. Gbogbo tó lè ṣí àwọn èèyàn lójú fún ìgbàlà, fún ìdáǹdè, láti bọ́ lọ́wọ́ ìgbèkùn wọn ò ní fi kọ́ wọn. Àwọn nǹkan tí ò wá jọ máa ń tún bẹ́nu bíbélì, wọ́n bá wọnú bíbélì díẹ̀ wọ́n tún jáde kó nu bíbélì díẹ̀, tí wọ́n bá wọnú bíbélì díẹ̀ wọ́n tún ní pé àwọn iṣẹ́ nǹkan ẹ̀mí ni bí ó tẹ̀ sínú bíbélì. Gbogbo àwọn nǹkan ìjẹ́ ẹ̀tàn. Ó lè gbé bíbélì nígbà kan lórí ẹ̀kodò, wọ́n lè mú bíbélì díẹ̀ ká mú díẹ̀ ká má sà díẹ̀ mọ́, ká má pa gbogbo ẹ̀ papọ̀. Nígbà tí èèyàn ń gún iyán àti ewé ọ̀sẹ́pọ̀tù tí èèyàn gún papọ̀, tí ẹ sì kẹ́ ojú kó dóúnjẹ fún yàn, orú oúnjẹ bẹ́ẹ̀ ló ń pèrè fọ́pọ̀lọpọ̀ wọn, fọ́pọ̀lọpọ̀ àwọn yẹn lónìí ibi tí a bá ti rí ẹ̀tàn tó ti gbilẹ̀. Nígbà míì ó dẹ̀ lè jẹ́ àtakò, tẹ̀wá lu àbí fi sùn. Sẹ́wọ̀n pé Bíbélì sọ fánú ìwé Ìfihàn orí 12 pé Sátánì jẹ́ olùfisùn àwọn arákùnrin tí ń fẹjọ́ wá sùn lọ́sàn àti lóru. Ohun tí mo rẹ̀ nǹkan tí ń gbọ́ mi ni wípé pàápàá jùlọ àwọn tó jẹ́ pé bóyá tí wọ́n bá fẹ́ dẹ́ṣẹ̀ wọ́n máa ń yọ ẹ̀ṣẹ̀ dá, kò lè ràn wá lọ́wọ́. Ó lè pójú ọ̀rẹ́ rẹ, aya ni, ọkọ ni, ẹ̀gbọ́n ni, àbúrò ni, ọmọ ni, òbí ni, àwọn ará ìjọ ni, kó tó. Ṣùgbọ́n Sátánì rí gbogbo ẹ̀, Ọlọ́run sì rí gbogbo ẹ̀. Nígbà táwọn òkè Sátánì rí gbogbo ẹ̀, kí láwọn fẹ́ tí ó yẹ ká tún àwọn farapamọ́. Ìyẹn kan ni ó mú ọ, Sátánì ni ó mú ọ. Torí pé ìwé Ìfihàn orí 12 sọ fún wa pé olùfisùn arákùnrin ni. Ìtọ́lọ́run gangan òrí yóò fi hàn. Ìtọ́lọ́run gangan mójú kò ń bẹ̀ yóò tún tẹnumọ́ fún. Jóòbù bí Jóòbù ti wo gbogbo agbègbè rẹ̀ tọ́jà pé kó ń sáfìtò gbogbo ẹ̀, kó ń to gbogbo ẹ̀ kí ọ̀nà kankan mọ́ sílẹ̀ fèsù láti wọlé. Ó tún rí nǹkan kan fi sọ fún Ọlọ́run nípa Jóòbù pé torí tí fi ń sìn òun ni pé Ọlọ́run bùkún fún iṣẹ́ rẹ̀ ń tẹ̀síwájú, onírú àwọn ọmọdé inú rẹ̀ ń dùn. Nígbà tí ó rí nǹkan tó fẹjọ́ Jóòbù sùn, ó tún wá ọ̀nà láti gbóhùn Ọlọ́run kọlu Jóòbù kí Jóòbù kọlu Ọlọ́run. Mélòó àlẹ́ tó jẹ́ pé ó yá nígbà tó rò pé ẹnì kankan ò rí ọ yẹn nítorí ti ṣe ó ti mọ́. So ó gbó nǹkan wọ̀nyí ó jẹ́ àwọn ìfisùn. Nígbà mi ò lè jẹ́ ìdánwò gẹ́gẹ́ bá kí inú Mátíù orí 4 tó dán olùgbàlà wò. Bẹ́ẹ̀ náà làwọn náà ń la nǹkan náà kọjá lónìí. Nígbà mi ò lè jẹ́ ìyapa láàrin àwọn méjì tá a so papọ̀, láàrin ọkọ àti ìyàwó, láàrin ọmọ ẹbí kan náà, láàrin ará inú ìjọ. Ẹwòye ìjọ tó ti fọ́ lónìí, ẹwòye ìjọ tó ti bàjẹ́ lónìí, ẹwòye àwọn tọ́lọ́ ń pín papọ̀ lónìí pé kánjọ jà, Pọ́ọ̀lù àti Silas. Ẹwòye ìjọ tó sẹ́pẹ̀tì wọn káàfi gbúrú Sálásì mọ́. ń bẹnu agboolé gbàgbọ́ náà lónìí, ń bẹ láàrin àwọn ọ̀rẹ́ ló ń bẹnu fámìlì lónìí yìí. Ẹlòmí ti sá fún bí ẹ gbédégbédé, òbí mi ti kọ́ mẹ́, ẹ̀gbọ́n mi kò tẹ nọ́mbà àbúrò ẹ̀ lọ́wọ́, àbúrò mi ò ní nọ́mbà ẹ̀gbọ́n ẹ̀ lọ́wọ́, lórí kíni ìjà àti wàhálà. Nígbà mi ò lè jẹ́ ẹ̀rù àti àníyàn. Gbogbo àwọn nǹkan ni ó jẹ́ irinṣẹ́ èṣù tó ń lò lórí ayé wa láti gbógun tiwa. Báwo la sì lè máa rú àwọn wàhálà yìí tá à ń dojú kọ? Báwo la sì mọ̀ pé wàhálà yìí wà? Inú rẹ̀ tá a bá rí pé èèyàn máa ń ní ìdálẹ́bi àyà ń gbogbo ìgbà, o máa ń rí ìdálẹ́bi nínú ọkàn rẹ̀, ẹ̀rù máa ń bọ̀ gbogbo ìgbà. O bá rí pé interpretation ti àbí ìdánwò tiẹ̀ lójú ọ̀nà kan náà ni, ẹsẹ̀ kan náà lójú pọ̀ máa ń bọ̀ ọ̀nà ojoojúmọ́. Ìjà inú ẹbí, gbogbo àwọn nǹkan àbí ìpọ́njú, ìnilára, ìyà lórí iṣẹ́ wa, lórí àlàáfíà wa, lórí ẹbí wa, lórí kàríà wa, lórí àfẹ́ní wa, lórí ọjọ́ iwájú wa. Gbogbo àwọn nǹkan tí a rí olùfihàn pé Sátánì ń gbógun, Sátánì ń bẹ lẹ́nu iṣẹ́ rẹ̀. Kí la ní láti ṣe? Bíbélì jẹ́ ó yé wa nínú Éfésù orí 6:13 àwọn kan tá a gbọ́dọ̀ gbé wọ̀. Tí a bá ti súnmọ́ Jésù, a gbọ́dọ̀ gbá àwọn nǹkan ohun ìjà yẹn wọ̀. Ìgbìntọ́, dodo, bàtà ìrere, àṣà ìgbàgbọ́, àpáta ìgbàgbọ́, idà ẹ̀mí. Gbogbo nǹkan gbọ́dọ̀ jẹ́ àwọn nǹkan tí ó gbọ́dọ̀ jẹ́ tí a gbé wọ̀ láti ja ìjà náà. Pẹ̀lú Jésù bíi balógun lẹ́yìn wa, ìṣẹ́gun dájú. Bí a bá lo ohun tó fún wa lókun, kò náà wá lọ sójú ogun yẹn lásán o, kò náà wá sójú ogun ní ọwọ́ lásán o. Ó ti fi tá a fi lè jà borí fún wa bí a bá rí lò
tá a sì gbà láàyè Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Ìjà yìí á borí ẹ̀, ìjà yìí àti borí ẹ̀ lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.